Operation Dole kò kú sógun. Ó lọ fèsì Boko Haram. Ẹ̀mí rẹ̀ ò bọ́. Ó ti lọ oríṣiríṣi operation. Ọlọ́run alágbára ń ṣe aláàbò lé lórí. Ìwọ tó ń gbọ́ mi, ayé ò ní fi ẹ̀mí rẹ̀ mí padà. Oh my God, mi rẹ̀ ní ṣe ọ̀rọ̀ yìí mo fẹ́ gbàdúrà fún ẹsẹ̀. Mo lóò ní gbapò ní kúkú. Àṣẹ o. Àṣẹ o. Àmín. Ọ̀rọ̀ wà ńlẹ̀ bí yẹ̀pẹ̀ lálẹ́ yìí, ṣùgbọ́n ó lè má sáyè láti sọ. Mo sọ̀rọ̀ kan níwọ̀n bí ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn. Mo ní kí gbogbo ènìyàn kan lọ gbàdúrà fún ààrẹ Tinubu ńgbà náà. Pé kó má kú torí tó bá kú pé nǹkan kẹ́ Paul Adéọlá Ọládèjì ẹ̀ka alẹ́sà. Ṣùgbọ́n gbogbo ènìyàn ibo lẹ fojú sí nígbà náà. Nínú àwọn program mi tí mo ṣe ní early this year bí YORUBA yìí ni mo ní àwọn ológun ti fẹ́ gba ìjọba. Gbogbo ẹnu ni mo fẹ́ fi sọ̀rọ̀ ta lẹ́yìn. Èmi ò mọ mi kọ síbi tó fẹ́ já sí. Torí èmi kì yóò bẹ̀rù ènìyàn. Olúwa ló olùṣọ́ àgùntàn mi. Àwọn tí wọ́n kóra wọn jọ ìjọba orílẹ̀-èdè Nàìjíríà lákòókò yìí kò tí ì pé 72 hours tí Lagbaja tó fàyẹlẹ̀ ní orílẹ̀-èdè yìí pa irọ́ kan fún wa. Ikú tó pa ọ̀rọ̀ yẹn ló wá gbé mi jáde. Inú ìjọba pé oníṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká lukara wá sí. Ẹ̀yin èèyàn mi, mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ dáadáa. Bàbá yìí sọ àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan nínú fídíò yìí tí mo fẹ́ kẹ́ ẹ gbọ́. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ̀yin lọ́balọ́ba wa, ṣé ohun tẹ́ fẹ́ amalgamate wa mọ́ rèé? Kí wọ́n máa pa àwọn ọmọ ológo wa, kó máa fi ẹ̀mí wọn ra ẹ̀mí, kó máa pa wọ́n, kó máa fi ra ẹ̀mí tí wọ́n padà. Abẹ́ ìgbọ́n kan tí wòlíì yẹn sọ. Èmi gbàgbọ́ o, wòlíì ṣì ń bẹ o ní ilẹ̀ Kóòtù Òjíire o. Bẹ́ẹ̀ ni àwọn àfáà gidi ṣì ń bẹ. Àwọn ìmáàmù tí wọ́n Ọlọ́run gbà fún wọ́n ṣì ń bẹ o. Bẹ́ẹ̀ làwọn babaláwo tí Olódùmarè gbà fún ń bẹ ní ilẹ̀ Kóòtù Òjíire. Ikú tó pa Lágbájá nínú ìjọba mùjẹ̀mùjẹ Tinubu, òun ni mo fẹ́ kẹ́ ẹ gbọ́ lẹ́nu arákùnrin. Ọmọ ẹni ò ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká fi ìlẹ̀kẹ̀ sí di ọbẹ̀ lòmíì. Ibi tá a bára wa dé nísìnyí ibi tá a bára wa dé lọ́wọ́lọ́wọ́ báyìí òun lẹ̀ ń rí. Mo ní ní ilẹ̀ Haúsá ìbọn làwọn tó wà ń bẹ̀ gbé lọ́wọ́ tó fi gáìdì àwọn àgbẹ̀ wọn torí àwọn Boko Haram. Àwọn wo ló fẹ́ gáìdì tìyín ní South West? Àwọn wo ló fẹ́ gáìdì yín nílẹ̀ Yorùbá? Fúlàní ń pa lọ́tún ń pa lọ́sì nínú ìjọba Tinubu ni o. Ó ti ń lo close to ọdún méjì lọ báyìí o. Ìpànìyàn ojoojúmọ́ ò tí ì dínkù o. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ báyìí ọmọ ológo ilẹ̀ Kóòtù Òjíire wọ́n ti pa. Ikú tó pa Lágbájá òun lẹ fẹ́ gbọ́ báyìí. Ẹ kò gbọ́ àwọn ọ̀rọ̀ lẹ́nu bàbá yìí. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ̀yin lọ́balọ́ba wa ẹ súnmọ́ bí o. Ẹ̀yin lóyè wa ẹ súnmọ́ bí. Ẹ̀yin èèyàn mi, ẹ bá mi ṣíà ètò ìfi gbogbo ọmọ Kóòtù Òjíire kí wọ́n lè mọ̀ wípé a lè máa bá lọ báyìí. A gbọ́dọ̀ sọ́dógún, a gbọ́dọ̀ sọ́dìjà, a gbọ́dọ̀ sọ́dì wàhálà.
náà wọn bá ìjòyè àwọn politician wa a gbọ́dọ̀ sọdà mọ́ wọn lọ́wọ́ ẹ̀yin ènìyàn mi ó dáa. ṣé lukarawasi àbí lukurawasi terrorist group they are now coming out. Lukawarawasi àbí lukarawasi bá ń pè jẹ́ kí spell ẹ fún ẹ Lukarawax lukawasi ẹ̀wọ̀n ò jẹ́ Boko Haram mọ́ lukawasi ẹ sọ fún wọn lukawasi àbí terrorist group yìí Fúlàní group pé oró ńlá lẹ dá oró ńlá lẹ dá ẹ̀yin tí ẹ̀pà Lágbájá tẹ́ ò jẹ́ ó dàgbà oró ńlá lẹ dá. bẹ́ẹ̀ ni tá a bá wí fọmọ ẹni kó gbọ́ tá a là bá rú gbogbo ọ̀rọ̀ yìí lé lórí bí kò ṣe ààrẹ wa torí pé gbogbo ẹ̀yin lọ́balọ́ba ẹ̀yin níjòyè ẹ̀yin lẹ sọ pé ọmọ ni ò ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká filẹ̀kẹ̀ sí di ọmọ ẹlòmíì o. ẹ ti gbọ́. àwọn ni wọ́n fi Lágbájá rárí o. ṣé ẹ ti gbọ́. torí pé ìlú yìí ò fararọ kí United Kingdom kan máa gbọ́ gbólóhùn tí mo sọ lálẹ́ yìí torí gbogbo ẹ̀yin tẹ́ ẹ mà ní ikú Lágbájá ẹ máa wọṣọ dúdú tẹ́ ẹ máa fi sìnkú ọmọ yín ni o ṣàmì ìwọ tó ń gbọ́ mi. àmín. torí ìdílé ilẹ̀ Yorùbá ni báwo ni inú wọn ṣe fẹ́ dùn. mo sọ fún yín mo ní ṣe ẹ̀yin tí ẹ sọ pé wọ́n kó gbogbo ọmọ Nàìjíríà ọmọ ilẹ̀ Yorùbá òun ni wọ́n kó sí sọ́jà òun ni wọ́n kó sí army òun náà kó sí air force òun náà kó sí navy mo ní ṣàwọn náà rúùlù ni. ẹ̀yin yọ̀ǹda òkú Lágbájá kó kàgbé wálé bí ò ní pa kúkúrú bí ò ní pa ńlá ẹ̀yin ẹbí wọn ẹ fi dán mọ́ Tinubu kó gbé òkú Lágbájá wálé ká wá wojú ẹni tó pa Lágbájá. ẹ jẹ́ kí ọmọ ọkọ ṣe bí ọmọ ọkọ báyìí. ilẹ̀ Yorùbá àwọn tòkè ọ̀hún náà ti tún pa ọmọ yín yìí o. when you are telling you that all these people are killing us silently. ṣé gbọ́. you think we are lying to all of you. ṣé kò sí wòlíì mọ́ lórílẹ̀‐èdè yìí ni mo sọ fún yín mo ní àwọn tí ó kú ẹ lọ bèrè dáadáa nínú àwọn ọ̀rọ̀ àwọn èèyàn tí mo sọ fún mo ní àwọn tó máa kú they will now be shocking you. wọ́n ti ń àṣìfù trap wọn báyìí. ṣèbí Wike rẹ́rìn inú ẹ̀ dùn kó farabalẹ̀ ìyàwó tiẹ̀ náà máa tó tún kú lórí oyè yẹn. àwa kọ́ la pa èmi kọ́ mo pa o àwọn ni wọ́n ń para wọn o. àkúkú sọ fún yín ẹni amóríwa ká mọ́rùn wa ẹlẹ́ẹ̀fẹ́ rí wa òtítọ́ ò dẹ̀ ní kúrò. àìmọye wọn yàn tán wọlé wá bú mi nígbà tí mo sọ̀rọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí pé bóyá mi ò sọ wọ́n ní mo mọ ọ̀rọ̀ yẹn débi tí òye yẹn dé wọ́n ní ṣùgbọ́n mi ò sọ débi tó yẹ kí n sọ dé wọ́n ní mo ṣẹ́nu po nígbà tí mo sọ̀rọ̀ wọn bá mo sọ mo pe Ọ̀nà Ọ̀fífẹ́ mo pe Ṣọ̀ún mo dẹ̀ pe Ọ̀kárìgbò mo kí Ṣọ̀ún o òjòpá ṣẹ̀kẹ̀rẹ̀ ọmọ Àtìbà màá fi ìlú Ọ̀yọ́ kí Ògbómọ̀ṣọ́ torí kankan náà ni wọn. bẹ́ẹ̀ lọmọkùnrin ṣe
bó bá jẹ́ pé bẹ́ẹ̀ ló ti máa bá lọ ṣọ̀hún máa gbé fún ẹ torí nínú ọ̀rọ̀ tó sọ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí pé ó jẹ́ ọba mùsùlùmí ó jẹ́ ọba pásítọ̀ bẹ́ẹ̀ ló jẹ́ ọba ìṣẹ̀ṣe ṣùgbọ́n ìṣẹ̀ṣe ló ní àga tó jókòó sí wọn ò sì bá ara wọn jà wọn ò bá mùsùlùmí jà wọn ò bá kírísítẹ́nì jà ẹ̀yin Yorùbá ṣara yín ti wálẹ̀ ẹ̀yin tẹ́ gbèsè bí ẹni gbangba omi ibi tó yẹ ká kọjú sí a ò kọjú síbẹ̀ mo jókòó láti jẹ́ta mi ò rí mùsùlùmí Yorùbá kó wá sọ̀rọ̀ lórí Lágbájá ṣebí mùsùlùmí ni kàórí nǹkan ni jagunjagun ilẹ̀ yìí ni ṣùgbọ́n èèyàn kan lè jókòó ọmọ Fúlàní kan lè jókòó sí wo tó ní ká lọ máa kọ́ wọn ní nǹkan ìjà káwọn ọmọ wọn ká lọ máa kọ́ wọn lódò tí gbogbo yín lajúlẹ̀ tẹ́ ẹ mọ̀ pé tùràrí lọ́fíńdà lásán pẹ̀fúm ó lè ṣekú payàn májèlé tán fẹ́ sí Lágbájá ibo ló ti wá ẹgbẹ́ tí wọ́n ná dá sílẹ̀ ẹgbẹ́ òun náà ti jáde yìí o ṣùgbọ́n ẹgbẹ́ yóò tètè kò ṣẹ̀kọ́ jáde ẹgbẹ́ yìí ti wà láti 2018 lukariwas ni ẹgbẹ́ yìí ti wà láti 18 they are using this group to attacking àwọn alágbára let me shock you ẹgbẹ́ kan náà yìí tẹ́ ń pè ní lukawasi yìí òun ní ẹgbẹ́ ibi tí wọ́n ti kọ́kọ́ dẹ́ ẹgbẹ́ yìí sílẹ̀ let me tell you bó o ti ń gbọ́ mi lálẹ́ share program yìí rí pé ó go fara gan ibi tí wọ́n ti kọ́kọ́ dẹ́ ẹgbẹ́ yìí lẹ̀ tẹ́lẹ̀ àṣìfẹ́ mú wọn lọ́jọ́ náà ọ̀pọ̀lọpọ̀ ọmọ ilẹ̀ Yorùbá ló kú ní ìfọ̀nà paṣu ta ló wà lórí oyè náà gbà náà ta ló wà lórí oyè Tinubu ni òun ni gọ́fìnà Èkó nígbà yẹn àbó nǹkan nígbà tí mami market níbi tá ń pè ní Òṣòdì yẹn ọgbà sójà tó wà lóṣòdì kí lórúkọ tẹ́ ń pè ẹ dákun ẹ bá mi kọ síta ó ní mo ṣe sọ pé mo fẹ́ sọ̀rọ̀ fún yín lálẹ́ yìí ọmọ Yorùbá tètè máa ń gbọ́rọ̀ kúrò lórí àwọn tán fi fìlà Awólọ́wọ̀ tán fi gbogbo nǹkan Awólọ́wọ̀ tán fi tàn wá jẹ ṣùgbọ́n tán kówó jẹ tí wọn ò rántí mẹ̀kúnnù. ààrẹ náà ni ibò náà sọ di ààrẹ náà lẹ́ni ibẹ̀ ni lukakuwasi àbí kí náà pé lukakuwasi ẹgbẹ́ lukakuwasi ti bẹ̀rẹ̀ as a form of the group. Lukakuwasi group tán tẹ̀ sọ pé ó ṣe jáde pé new generation ni bó ṣe jáde sí Nàìjíríà bíi Boko Haram ẹgbẹ́ ni ṣùgbọ́n pé 2018 náà bẹ̀rẹ̀ sí operate ní north but 2003 ṣe ẹ rántí nígbà tí bomb blast ní Lagos State tí Tinubu wà ńbẹ̀ ta ni wọ́n fẹ́ pa nígbà náà wọ́n fẹ́ pa Ọbásanjọ́ ni láti achieve aim wọn ṣùgbọ́n ìrántí ọjọ́ yẹn ọmọ Yorùbá ronú o Tinubu kan náà ló wà lórí oyè. ẹ̀yin ọmọ Yorùbá o ṣé ẹ̀yin náà ti ń gbọ́ wípé lótìtọ́ lódodo lẹ̀mí ti ń bọ́ látọwọ́ Tinubu tó jẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ by fire by force mo gbọ́dọ̀ di ààrẹ
tẹ́yìn bàbá wa kan tẹ́ẹ̀dẹ̀ dóná ẹ̀ ń ṣe bàbá wa mọ́ o tẹ́yìn bàbá àgbà àyà kan tẹ́ ẹ fi sórí ipò ṣé ẹ ń gbọ́rọ̀ tí bàbá yìí ń sọ ẹ ń gbọ́ bí wọ́n ṣe ń para wọn bomb blast Èkó tí wọ́n fẹ́ fi pa Ọbásanjọ́ èèyàn ẹyọ kan ẹ mọyì àwọn ọmọ Yorùbá tó kú ńgbà náà tí wọ́n padà nù tí wọ́n bá bomb blast yìí lọ tí wọ́n bá bomb blast yìí lọ ẹ mọyì àwọn ọmọ Yorùbá tó kú ẹ̀yin ọmọ Yorùbá àkókò mà tó láti pé ká fura àkókò mà tó láti pé ká mọ̀ pé kò sí òṣèlú kan kò sí olóṣèlú kankan mọ́ gbogbo àwọn tó wà bẹ́ẹ̀ báyìí Lucifer ni gbogbo wọn bá ṣiṣẹ́ Sátánì ni gbogbo wọn bá ṣiṣẹ́ pọ̀ ìjọba òkùnkùn wọn tó bẹ́ẹ̀ gẹ́ tó jẹ́ pé kò fẹ́ nǹkan rẹ̀ mọ́ ẹ̀rí bí ẹ̀jẹ̀ ṣe pọ̀ ní ilẹ̀ Yorùbá ni ẹ̀rí bí ẹ̀jẹ̀ ṣe pọ̀ ní ilẹ̀ Yorùbá ni ẹ̀rí bó ṣe ń pa ẹ̀ bó ṣe ń mu ẹ̀jẹ̀ lójoojúmọ́ ṣé bá a ṣe fẹ́ máa bá lọ rèé ṣé bá a ṣe fẹ́ máa bá lọ rèé ẹ̀yin ọmọ kóòtù òjíire gbogbo ẹ̀yin olówó ẹ̀yin ọlọ́lá ẹ̀yin ọ̀tọ̀kùlúùlú ẹ̀yin onítíátà ẹ̀yin olórin wa mọ̀kọ̀mọ̀kọ̀ lóye máa ń kàn ó mà ṣe ń bọ̀ wá kọ̀yìn tẹ́ ẹ̀ bá múra ní ìgbà ayé Tinubu wọ́n pa Lágbájá wọ́n pa ológun ọmọ Lágbájá chief of army staff wọ́n pàdánù Tinubu ò tún fẹ́ rìlíìsì òkú ẹ̀ ṣé kọ́ mọ́ bàá ro kí àwọn ẹbí ẹ̀ má bàá ro kọ́ mọ́ bàá ṣe nǹkan sí mo fi àkókò yìí pé gbogbo ẹ̀yin ẹbí Lágbájá o ẹ gbìyànjú ẹ ró òkú ọmọ yín o wọ́n pa Lágbájá ni o wọ́n pa Lágbájá ni o gbogbo àwọn tó dẹ̀ lọ́wọ́ nínú òkú Lágbájá ẹ jẹ́ kí gbogbo wọn kú sọnù ẹ̀yin ènìyàn mi ṣẹ́yìn náà ti rí amalgamation ìtọ́ tún fẹ́ amalgamate wa mọ́ nìyẹn o kọ́ máa fi wá ṣòtútù kọ́ máa pa wá kọ́ máa pa àwọn ènìyàn lójoojúmọ́ ẹ̀yin ọmọ Yorùbá ẹ já kúrò nínú oko ẹrú yìí ẹ já kúrò nínú gádígádá yìí bí yóò ṣe lé wa àlejò ni gbogbo wa jẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà àlejò la jẹ́ torí pé àwọn àlejò ló jìyà ìlú tẹ́ bá wá sí South Africa ń bí tó bá bẹ̀rẹ̀ xenophobic attack wọn tí wọ́n bá bẹ̀rẹ̀ báyìí àlejò ni wọ́n máa ń pa ẹ bèrè dáadáa pé kí ló jẹ́ xenophobia nílùú South Africa wọ́n á sọ fún yín wípé àwọn àlejò ni wọ́n máa ń pa kì í ṣọmọ nílùú ọmọ nílùú máa ń gbádùn ìlú ni àjòjì ni wọ́n máa ń pa nípakúpa so ẹ wá wo bó ṣe ń pa wá ní ilẹ̀ kóòtù òjìrè mẹ̀yẹn ẹ wo bí wọ́n ṣe ń pa àwọn ènìyàn ní Nàìjíríà ṣe rí i pé àjòjì ní wá bẹ́yẹn ó di ìgbà tá a bá padà sí orírun wa tí í ṣe Yorùbá nation kí gbogbo ìgbáyé gbádùn tó jẹ́ tiwa ká tó lè fi ẹ̀dọ̀ lórí òróró kí ẹ̀yin àgbẹ̀ wa tó lè lọ oko kí eku ó lè ké bí eku kí ẹyẹ ó tó lè ké bí ẹyẹ kí ọmọ ènìyàn tó lè máa fọhùn bí ọmọ ènìyàn ìgbà náà ni gbogbo àwọn mùjẹ̀mùjẹ̀ olóṣèlú yìí máa sá lọ ìgbà náà ni gbogbo àwọn olóṣèlú yìí máa gbẹ̀yà ẹ wò bá ẹ̀ sàṣì lọ́jọ́ sí gbogbo wọn ló sá lọ kí ló jẹ́ ó sá lọ torí iṣẹ́ ibi tí wọ́n ti ṣe torí iṣẹ́ ibi ọwọ́ wọn lójó ń sá lọ o láìpẹ́ ìṣẹ̀ tún máa rọ́bà sọjọ́ tún máa gbé portfolio ẹ̀ á tún máa sá lọ nítorí pé ẹ̀yin èèyàn mi information bẹ lọ́wọ́ mi mo máa fún yín ẹ já jáde nínú gádígádá yìí ẹ já jáde wọ́n ń pa àwọn ènìyàn ni wọ́n ń fẹ̀mí rẹ̀mí ni ẹ já jáde kí ọjọ́ ọ̀la àwọn ọmọ wa kó lè secure kí àwọn àrọ́mọdọ́mọ wa lè máa súre fún generation wa yìí pé àwa la gbà wọ́n gbogbo ọmọ Yorùbá ẹ já dìde odò ń gbárèrè ẹ já dìde. àìmọye sójà tó lọ àìmọye ọmọ Yorùbá tó kú sí òkè afá ìwọ tó rí àmì ṣe tó ṣí ẹ prógámù yìí lálẹ́ ìṣẹ́ ó ní wọṣọ dúdú kẹ́yìn ọdún yìí lórúkọ Jésù. àmì àṣẹ ìgbìmọ̀ rẹ̀ àmì àṣẹ. orúkọ mi ni wòlíì bí ọdún ọmọ fún mi. ẹ bá mi share ètò yìí kò sẹ́ni tó lè ní olókìkí ọmọ tó ní kó wájà. kí ló dé tó jẹ́ pé gbogbo general ilẹ̀ Yorùbá
ó lè ṣe báṣubàṣu. Babangida wà láyé, Buhari wà láyé, wọn ò pa o, general mélòó, wọn ò pa o. general Dia kí lẹ ṣe fún? Ọmọ Yorùbá náà ló ṣèkà fún Dia. Ó mà ṣe o. General Adémúlẹ̀gún l'Ondo ta ló ṣèkà fún? Ọmọ Yorùbá náà ni. Mélòó la fẹ́ kà nínú ẹ̀yìn Adépèlé? Àkókò tí Lágbájá túre. Very active man. Ẹni bó ṣe wá. Tinubu ló tún pe Lágbájá wá. Bẹ́ẹ̀ ni. Torí wọ́n fọ́ọ̀mù gúùpù àkọ́kọ́ wọn ò rí ṣe. Wọ́n fọ́ọ̀mù gúùpù kejì wọn ò rí ṣe. Wọ́n fọ́ọ̀mù gúùpù kẹta wọn ò rí ṣe. Tinubu ò nídìí àti tàn wá. Ṣé owó ni Lágbájá ò ní àṣẹ? Bí ó ti jẹ́ olórí jagunjagun ilẹ̀ Yorùbá kò yẹ kó nawọ́ tí nǹkan kó mọ́ rí mú. Ṣé ọjọ́ kan láàrin oṣù kan ní kíndìnrín ẹ̀ jẹ tí dókítà test ẹ̀ tí nọ́ọ̀sì ò test ẹ̀? I know the soldier, àwọn ọ̀gá sójà, I know how they are caring for their life. But you are now telling us that wọ́n sọ fún wa pé cancer of kidney kan ló ṣe. Níbi tó tún lé sí ẹ̀yin èèyàn mi, ìjẹ́ ẹ mọ̀ pé ńgbà tí dìmánà yìí kú, ìjẹ́ ẹ mọ̀ pé nígbà tí Lágbájá kú, àwa kọ́ announce ẹ̀ pé ọ̀gá sójà ti kú o. Ìjẹ́ ẹ mọ̀ pé ìjọba tún ṣì deny pé kò sí nǹkan tó ṣe é, pé wọ́n ń treat ẹ̀ ni, pé ó kàn ní malaria ni. Wọ́n sọ pé àrùn jẹjẹrẹ o, wọ́n ló ní malaria, pé wọ́n treat ẹ̀ pé kò sí tó ṣe é. Ìjẹ́ ẹ mọ̀ bẹ́ẹ̀, ìjẹ́ ẹ rántí pé akéde ẹ̀ pé ọ̀gá sójà, èmi àrólé ti ẹ̀ sọ ń gbà yẹn pé ọ̀gá sójà ti kú o. Ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́yìn ni wọ́n sọ pé kò sí tó ṣe é, pé àlàáfíà ló wà, ó ní malaria ni. Ìgbà tó wá rí pé ó dójú ẹ̀kọ́ ránṣẹ́ wá ànáùsì ẹ̀ jáde pé lóòótọ́ ló ti kú. Ó ti yé, ó dẹ̀ wá kú tán, wọn ò rìlíìsì òkú ẹ̀ fáwọn ẹbí ẹ̀. Ṣé bá ṣe fẹ́ máa bá lọ rèé? Bàbá yìí sọ̀rọ̀, ó ní Babangida ṣì ń bẹ láyé. Babangida ń bẹ láyé, kò sẹ́ni tó pa á. Buhari ń bẹ láyé, bó ṣe fìtínà, bó ṣe pa àwọn èèyàn tó nílẹ̀ Yorùbá, tó pa àwọn èèyàn, tó lé olóyè ọmọ Adéyẹmọ tó pààyàn sílé ẹ̀. Kò tí ì sẹ́ni tó pa Buhari o. Kò tí ì sí ẹni tó pa Buhari. Buhari wà ń bẹ̀ tó ń yan fanda. Ó wá jí ológo ọmọ Yorùbá ni wọ́n pa lákàtà ẹ̀ Tinubu. Ìwọ ló tún pè é pé kó máa bọ̀ o. Torí pé àwọn Fúlàní fẹ́ gbàjọba lọ́wọ́ ẹ̀. Kó wá bẹ́ẹ̀ take over. Kó má bàa lè rí ìjọba gbà lọ́wọ́ ẹ̀. Tinubu wọ́n dẹ̀ tó pa á, wọ́n pa Lágbájá, wọ́n pa ológo ọmọ ẹ lọ́wọ́ Tinubu. Kí wá ní àǹfààní ẹ gangan lórí oyè? Kí ni ìjẹ́ ọmọ Yorùbá ẹ gangan fún àwa gan? Kí ni ìjẹ́ ọmọ Yorùbá tó fi hàn wá? Ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ṣe ti ráyé yín, ṣe ti rí pé aláyé rírun ni gbogbo ẹ̀yin. Ẹ jẹ́ bàbá wa, tẹ́ ẹ dìbò, tẹ́ ẹ ní Tinubu ló máa ṣe. Dóònà ẹ má tiẹ̀ tí ì jẹ lò bẹ́ẹ̀ yẹn, torí pé ẹrù ń gbà yẹn náà pé Tinubu ló lè ṣe, ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lẹ́ni pé Tinubu ọ̀hún ti padà dojú tì yín. Tinubu ọ̀hún ti padà fìyà jẹ gbogbo yín. Ẹ̀dẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní láyé Tinubu tẹ́ wà, gbogbo yín ló máa jí gbé. Ojọba ojẹ́jòyè, gbogbo yín lẹ máa jẹ breakfast yín. Ṣí apariwo akẹ́kẹ́kẹ́, ẹ má dìbò fún Tinubu, ṣùgbọ́n ẹ dìbò fún àwọn ìyá kan tí ẹ gbàlù wọn gbàjọ nínú ọjà. Ìyá kan tí ẹ bẹ̀ sí ní, ó bẹ̀ sí ń jó lórí ọ̀mú ló wà Tinubu, lórí ọ̀mú ló wà, ò ní jábọ́. Kí ni mo ti wí? Lórí ọ̀mú ló wà, ò ní jábọ́. Ṣé ti wá rí pé ó ti kúrò lórí ọmú yín sí? Tinubu ti ń bá yín sùn lọ́wọ́lọ́wọ́ báyìí. Kìdẹ̀ ń ṣe pé báyìí ó ń lo okó gidi fi bá yín sùn, igi ló ń tì pọ̀ everybody yín nìdí. Ẹ̀dẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní. Ẹ ṣe bẹ̀rẹ̀, gbogbo yín lẹ máa jẹ́.
gbogbo ìkà tẹ́ ẹ ṣe sílẹ̀ Yorùbá gbogbo yín lẹ máa jẹ́ ẹ jẹ́ látòrí ọmọ títí dórí látòrí yín dórí ọmọ. ẹ̀rí bí ìpànìyàn ṣe pọ̀ báyìí nílẹ̀ Yorùbá gbogbo àwọn ọ̀dọ́ wa kàn ń ṣe oògùn owó lọ́n tí wọ́n ní ọlọ́dún mẹ́ta ọlọ́dún méjì olóṣù mẹ́fà ọlọ́dún mẹ́rin ọlọ́dún mẹ́ta ọlọ́dún kan gbogbo wọn kàn ń dàgbàdo fẹ́ nìyẹ wọ́n fi búrẹ́dì jẹ̀gbẹ́ wọ́n fi gbẹ̀ ń jẹ búrẹ́dì wọ́n ní yahoo plus yahoo gbogbo ẹ̀ oògùn owó ní gbogbo ẹ̀ wọ́n kàn pọ́ lójú ni wọ́n sọ di yahoo ibo náà ti yahoo kí ni nǹkan fẹ́ yahoo àwọn gọgọgọ tó dìdí tẹ láptọ̀pù gan tó fi ń gbà wo òyìnbó wọn ń ṣe oògùn àṣírí mo bẹ́ fún yẹn láwọn tó dìdí jẹ scammer gidi tó pé wọ́n ń gbà òyìnbó wọn ń ṣe oògùn ọpọlọ ni wọ́n ń lò ẹjẹ ń jáyé sí ìyàtọ̀ wà láàrin wọn ṣùgbọ́n èmi ò nídìí gbogbo wọn yẹn torí àtàwọn ọ̀nà àtàwọn tó ń ṣẹ́ṣọ́ ìwà burúkú ló jọ wà lọ́wọ́ wọn kẹ́ máa pẹ́ ni ẹlẹ́ni lẹ́kún lórí dúkìá ẹ̀ tó ṣiṣẹ́ jìyà ṣe ẹ̀ wọ́ gbogbo owó ẹ̀ lọ so ìkọ̀kọ̀ náà ni wọ́n ṣùgbọ́n kò yàtọ̀ díẹ̀ ni àwọn èèyàn lu ọpọlọ àwọn èèyàn tó ń pera wọn ní yahoo plus oògùn owó ni gbogbo wọn ṣe ẹ wá wo àwọn ọ̀dọ́ tó yẹ kó tú orílẹ̀-èdè ṣe àwọn ọ̀dọ́ tó yẹ kó ṣe ọjọ́ ọ̀la wa dáadáa àwọn ọ̀dọ́ tó yẹ kí ilẹ̀ Yorùbá ó fi ẹ̀yìn lẹ̀ fún wọn máa tú ẹ̀yìn wa ṣe táwa bá dàgbà tàbá lọ tán gbogbo wọn ti bẹ̀ sí ní ikú oró gbogbo àwọn èèyàn ò dàgbà mọ́ báyìí ikú ọ̀dọ́ ni lójoojúmọ́ ikú ọmọdé ikú ọ̀dọ́ ikú ọmọdé ikú ọ̀dọ́ wọ́n kọ́ pa àwọn èèyàn lọ́ní nínú ìjọba Tinubu yìí tẹ̀yìn ẹ̀yin bàbá wèrè wọ̀nyí tẹ́ gbé Tinubu sí èyí tó gbẹ́bọ èyí tó gbàwó ẹ̀dọ́nà kì í ṣẹ̀bi yín o torí ẹ̀yin náà wò pé Yorùbá ò débẹ̀ rí ẹ rò pé Yorùbá ò débẹ̀ rí kí Yorùbá débẹ̀ kó tú ilẹ̀ Yorùbá ṣe ṣùgbọ́n mo dúpẹ́ pé ẹ̀yin náà ti rí sìn pé ẹgbẹ̀rún president kò lè tó orílẹ̀-èdè Nàìjíríà ṣé tí Tinubu yìí ò bá ti wá kúrò ńbẹ̀ ṣé ìgbà yẹn lójú yín tó máa já ṣé ìgbà yẹn lẹ̀ṣẹ̀ tó máa mọ̀ pé yes ẹ̀ṣẹ̀ fẹ́ jẹ̀yà torí èmi mọ̀ ẹ̀yin kan ṣì ń jẹ ní abẹ́ Tinubu báyìí Tinubu ń gbé owó fún yín ṣùgbọ́n èmi mọ̀ pé owó tí Tinubu gbé fún yín owó ẹ̀jẹ̀ ni ẹ̀ẹ́dẹ̀ lè fi dá nǹkan rẹ̀ ṣe bẹ́ẹ̀ fi ṣe gan máa padà bàjẹ́ mọ́ yín lórí bẹ́ẹ̀ fi ṣe ó máa padà wó mọ́ yín lórí nítorí pé owó ẹ̀jẹ̀ ni owó ẹ̀jẹ̀ àwọn brọ́dà wa owó ẹ̀jẹ̀ àwọn sísítà wa owó ẹ̀jẹ̀ àwọn ènìyàn wa tí wọ́n ń pa lójoojúmọ́ òun lẹ̀ ń gbà so ó dẹ̀ di dandan kẹ́ gba ẹ̀san àbí kó lódùmarè gbẹ̀san lára yín ẹ̀yin ọmọ Yorùbá ó kù sọ́wọ́ wa Ọlọ́run ò lè sọ̀kalẹ̀ láti bá wa ṣe ẹ jẹ́ kí gbogbo owó fèdè ẹ jẹ́ ká fo òkọkọrin fún wọn pé àṣẹ mọ́ ṣé bọ́ ṣe máa pa wá lọ rè ẹ dìde o ẹ̀yin ọmọ aládé odò ń gbárèrè odò ń gbárèrè. ẹ jẹ́ jẹ́wọ́ ohun tó pa Lágbájá ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin ọba ẹ̀yin ìjòyè ẹni tẹ́ tún gbójúlé nìyẹn tí ò tí ì jẹ́ kí àwọn wèrè àwọn asínwín àwọn olórí burúkú ènìyàn tó ń pa ènìyàn jáyé òun ló jẹ́ kó dákẹ́ díẹ̀ ẹ lọ fojú fínú ẹ lọ fẹ̀dọ̀ fòròrò ìjínigbé nílẹ̀ Yorùbá ti tún bẹ̀rẹ̀ padà báyìí ìpani ìbá ẹni sùn nínú oko káàkiri wọn á tún bẹ̀rẹ̀ padà báyìí nígbà tán ti mọ̀ pé Lágbájá ti lọ. ṣèbí mo ti pa ọmọbìnrin yẹn náà nìyẹn tí ò sì sí tó ṣẹlẹ̀ wọ́n rán boyfriend ẹ̀ sí wọ́n dẹ̀ fi mọ́tò pa gẹ́ yẹn dà. ẹ̀yin bàbá tẹ́ ń gbọ́ mi olórí ọmọ ilé yín ológo ilé yín ò ní wọ̀ kùnkùn ta ló múra láti fi rògo padà wọ́n fi Lágbájá rẹ̀ mí wọ́n padà ní ẹja kólà kúrò lẹ́kọ̀ọ́ ọkọ̀ òkọlà ewé ló kọlà sẹ́kọ̀ọ́ wòlíì lèmi hallelujah ẹ fọ wọn wòlíì lẹ́ẹ̀kan máa sọ rádaràda lẹ́nu wọ́n rí ọ̀rọ̀ tí wọn ò sọ odò tó tẹ àríwọ̀ ọmọ òǹdó ègé èmi èyí ọmọ amúlàm jìṣẹyẹ ọmọ jọmọ òlúdà òwe tí gbà múbo ìwò wà náà kò gbẹpọn wò ìdínkù tánà dáhùn tánà
màá kíra mi délédélé. Ta ni ẹ̀rù, ta ni ó bà mí? In tí mo lè fi ṣe ìkẹyìn kí n wọṣọ dúdú nítorí ẹni. Ṣùgbọ́n eléyìí sọ̀rọ̀ àwáwí. Nígbà náà ṣèbí nínú àwọn ènìyàn tán tún fẹ́ strike ńgbà yẹn, tẹ́lọ́rìsì tó fẹ́ pa Fáṣọlá. Ẹ máa rí sọ. Ayé Buhari, Ọlọ́run ló mà kó Ọ̀ṣínbàjò yọ. Àbẹ́ ti gbàgbé. Ṣùgbọ́n torí pé gbogbo nǹkan tí gbogbo wa ń sọ nígbà náà ni pé Ọlọ́run ló mú wọn. Torí pé wọ́n kówó jẹ. Torí pé wọ́n ṣe nǹkan tí ò dáa. O ò tí ì ṣe ọ̀rọ̀ yìí. Ṣí ẹ̀ dáadáa, ṣí ẹ̀ dáadáa. Ìwọ tó ṣí ẹ̀ lẹ́ẹ̀mẹ́sàn-án o ò ní mọ bójì ọmọ lábẹ́ bó ti wù kó rí. Wo gbogbo àwọn ilé bàbá ẹ̀ ilé ìyá ẹ̀ bọ́n ti ń sunkún. Bọ́n ti ń ṣe ọdún nílùú wọn, wọ́n pa ọdún yẹn ọmọ ológo ìlú wọn. Ní ìlú ẹ̀pọ̀ ọdún lóhùn ó wọ̀. Ìràwọ̀ jábọ́ lọ́sàn gangan. Ìràwọ̀ ògo ilé yín ò ní jábọ́ lọ́sàn gangan tó wọ̀ mí. Òru lèmi wà ń bì. Wọ́n ní òru là á ṣèkà. Ẹni bá ṣe lọ́sàn-án ò ní fara rí lọ. Màmá òdúgbò ẹsẹ̀ torí pé ẹ ṣe ọ̀rọ̀ yẹn. Gbogbo ọjọ́ tẹ́ ẹ máa lò láyé ẹ ní máa bójì ọmọ o. Olú ọmọ ilé yín ò ní kú lójijì. Ẹ ṣeun ìyá mi. À ń kíra wa kú. Kò sí sí tó ṣẹlẹ̀. Nobody stand up. Kò sẹ́ni tó lè sọ̀rọ̀. Àfikẹ́ tó kẹ́ Lágbájá akọ ara fẹ́ra kù Lágbájá. Àwọn kan ṣe yẹ̀yẹ́. Ikú ojú bẹ́ẹ̀ ni. Ṣé ẹ mọ̀ pé torí Lágbájá ló jẹ́ kẹ́ ẹ tún máa répo tẹ́ ẹ máa rí gàrí jẹ padà? Òun náà wò wọ́n dẹ̀ ti mú kúrò lọ́nà báyìí. Òun ló fàyà gbé pé òun ò fẹ́ gbọ́ ẹni kù. Àìmọye lẹ́tà tó gbà. Ṣùgbọ́n bó bá jẹ́ pé ẹni a ní kó yún ni lẹ́nì kì í ṣe pé ó mẹ́gùn dání, ẹni a ní ó fẹ́ ni lójú tí ì ṣe pé ó pọn ta dání. Ayé ẹni ò bá má bàjẹ́ ẹ̀. Àgbà ìkìlọ̀ olóṣèkú pọ̀ lọ́dẹ̀ ẹ̀tú wa ń sáré skátá. Àwọn ẹgbẹ́ tán pa rèé ẹ lọ kọ́lẹ̀ nígbà bá di ẹ̀yìn ọdún díẹ̀ ẹ padà gbọ́ pé májèlé ló jẹ. Àwa ò bá ẹnikẹ́ni jẹ́. Mi ì fẹ́ sọ ntá fún jẹ ni. Ìtàn fi mu àwọn wo ló ń fọṣọ ẹ̀? Àwọn wo ló ń ṣe ọ́dìlì ẹ̀? Ibo ló gbà kọjá? Atẹ́gùn ni. Ṣé o mọ̀ pé gbogbo àwọn tẹ́lọ́rìsì tẹ́ ń wò yìí they are flying all over Nigeria every day. Wọ́n ní machine tán ta sí ojú ọ̀run tó fi ń fò kiri. Nígbà tí ẹ̀yin bá sùn, àbájọ tí Bíbélì sọ pé nígbà tí ènìyàn sùn, ọ̀tá rẹ̀ wá, ó fẹ́ kò sálì ká mọ̀, ó dẹ̀ bá tiẹ̀ lọ. Ìyẹn ni pé ìkàlẹ̀ níyàn. Ìkà. Lè rescue life ẹ. Ṣé ẹ fẹ́ sọ pé ọlọ́jọ́ ló dé bá Lágbájá?
ṣùgbọ́n gbogbo yín orí tó lè bá yín ṣe ni pé kí ìjọba ológun má gbé òkú Lágbájá lẹ̀ wá sílùú ẹ̀. ṣùgbọ́n bí gbogbo ọmọ Yorùbá bá lè dìde pé gbogbo ayẹyẹ ìkẹyìn tó fẹ́ ṣe fún Lágbájá o ẹ jẹ́ ká gbé padà wálé, ká má fi ṣe national honour, ká má gbé sí Àbújá. ẹ rí i pé gọ́ngọ́ yóò sọ, òjò yóò pa bàtà, yóò pa jẹun etí ẹ̀. ààrẹ yín gá sá skátàskátà. ṣùgbọ́n ẹ má bẹ̀rù, kúùpù mi ń bọ̀ tó fẹ́ fi gbàjọba Nàìjíríà. ẹ̀yin baálẹ̀ àná ẹ pé Olúṣẹ́gun Ọbásanjọ́ ẹni kó béèrè lọ́wọ́ àwọn jagunjagun Nàìjíríà kan ṣe thorough investigation a fẹ́ mọ ikú tó pa á. dókítà tó ń tọ́jú ẹ̀ láti àìmọye ọdún kọ́, ṣé ọjọ́ kan ló develop sickness yẹn tó dẹ̀ pa nù? àbí ìyàwó ẹ̀ kó sọ síta fún wa pé àìsàn yìí ti ń ṣọ́kọ owó látogún ọdún. abẹ́ ìgbọ́ mi tí mo sọ ní ṣá. ikú tó ń pojúgbà ẹni òwe ló ń pa fún ni. ẹ wo ìgbà tán lo àtáàkì sójà Nìjẹ̀ táwọn tẹ́lọ́rìsì lọ àtáàkì wọn. ṣé ẹ rí àwọn tẹ́lọ́rìsì yìí Lukakawasi àbí Lukakawasi tá ń pè wọ́n yìí. àwọn Lukakawasi yìí àwọn tó ti ń lò wọ́n ọjọ́ ti pẹ́. wọ́n jẹ́ alágbára púpọ̀. They have back equipment they are using to operate. Mọ́mí Tina ẹ káàbọ̀ sórí ètò. ìkan nínú wọn tó jọ̀gá wọn nísìnyí. ǹjẹ́ ẹ rántí arákùnrin kan tá ń pè ní Dinka? nígbà náà ó jẹ́ nínú àwọn ènìyàn tó jẹ́ jagunjagun tó tẹ̀lé Dinka, tó bá Dinka ṣe, tó mọ Dinka dáadáa. ṣùgbọ́n ó ti dàgbà. lọ́dún tó kọjá ló jáde láyé. gbogbo ènìyàn ò mọ̀. even ìgbà tó máa kú ìlú Cairo ló kú sí. Ibrahim kíní kan lórúkọ ẹ̀. gbogbo ọ̀rọ̀ tá à ń sọ wọ̀nyí bí mo ti ń bẹ sọ gbogbo ẹ̀ ni wọ́n ń wò. They have full security they are using to be tempting Nigeria, threatening Nigerians, threatening federal government. but torí pé Lágbájá máa secret wọn. Lágbájá pẹ̀lẹ́ni tó dá operation Adọ́lé àbí kí náà pé láyé Goodluck sílẹ̀ dancing kinní kan wá rí pé bí Lágbájá bá ti sáré ronú tó ti rí pé àwọn eléyìí
information tuntun wà láàrin àwọn gúrùpù kan a tún sáré lọ dá orúkọ àwọn gúrùpù míì lẹ̀ láti fi àtáàkì wọn. ṣùgbọ́n wọ́n wá gbèrò pé kí náà lè ṣe. That is why the plan wọ́n rán lọ sí ọ̀run àrèmábọ̀. Now ẹ mọ̀ pé the greatest of all ló ṣe ilẹ̀ Yorùbá. People didn't know because of the haters standing in the government to people. Wọ́n ẹ mọ̀ pé orí ọ̀fẹ́ kan wọ́n tá a nígbà tá a ń lò lọ́wọ́lọ́wọ́ òun ni Lagbaja. Ẹ mọ̀ ní ṣùgbọ́n ayé ròpò ti parí síbẹ̀. Ṣé ọ̀rọ̀ yìí dáadáa lálẹ́ yìí wọ́n dẹ̀ mú Lagbaja wọ́n waste ẹ̀ because he know them very well. If you go into the Fulani places you will see they are jubilant. Hello ma. They have torí pé wọ́n achieve aim wọn. Ìyá mo wà lórí ètò ìmọ̀ mi. Ìyá ẹ lè bá mi sọ̀rọ̀. Ìyá ẹ lè bá. Even you put Johnson or you are not Johnson there. Daddy, mommy. The greatest man láwọn àwọn tí à ń wò pé bó bá lè dogun kó dogun bó bá lè dìjà kó dìjà àmọ́ lálágbára lẹ́yìn wa bó bá lè dogun kó dogun. This man is so love Yorubas. I'm telling you the reality today. Many traps làwọn people ti set fún wa. Ṣùgbọ́n this man is closing all those places. Can I tell you today? The first secret tí mo jáde lóru tí mo wá pariwo pé ẹ gbà wá o wọ́n ti fẹ́ gbàjọba o. This man sent somebody ó pè ènìyàn kan ẹni tó pè yẹn ìyẹn ò lágbára láti sọ̀rọ̀ ni wọ́n fún mi ní information. Mo ń gbàdúrà lọ́wọ́ ni Ọlọ́run sọ fún mi lọ́jọ́ náà nǹkan kan ti fẹ́ ṣẹlẹ̀. Mo dẹ̀ gbé fóònù mo bá pẹ́ ẹnìyẹn ní hey wòlíì bí ọdún ọmọ fún mi bàbá mi nínú Olúwa ni sọ fún mi pé ìjọba Nàìjíríà ti fẹ́ ṣubú báyìí ṣùgbọ́n bẹ́ẹ̀ bá lè pariwo níbi báyìí Lagbaja ní ọjọ́ báyìí wọ́n ti kóra wọn jọ máa pariwo. And I come out on that midnight, I started shouting. Thank God Ọlọ́run dẹ̀ gbọ́. Wọ́n sáré. God save Tinubu on that day. Èmi kì í ṣe olóṣèlú. I'm Yoruba nation 100%. Can I tell you today? This man love Yoruba. If you think Lagbaja didn't love Yoruba, you deceiving yourself. I can tell you today. I didn't know the man face to face, but I always listened to advice for an advice always.
she love you ó fẹ́ràn wa gan nílẹ̀ Yorùbá ṣùgbọ́n wọn ò fẹ́ràn ẹ̀. Ọlá Mọ́rẹ́ni kejì ẹ̀kalẹ̀ mami rí i pé o ṣí ẹ prógámù ìfẹ́ lómi mo ní ikú tó pojúgbẹ ẹni even Tinubu fúnra ẹ̀ báyìí ṣé ẹni tó fi síbẹ̀ lẹ́ni ṣé o mọ̀nú ẹ̀ Lágbájá ni ò dáa tó bá jẹ́ pé ó mọ̀ pé bí ikú ti máa yá lélẹ̀ á dà á wọ́n dẹ̀ sọ fún òun ni ò gbọ́ wọ́n ní tá a bá bá ọmọ ni wí ó yẹ kó gbọ́ wọ́n sọ fún wọn dìde sáàsálà fún ẹ̀mí ẹ̀ tó o bá gba ìjọba yìí ó ṣeéṣe kó má kúkú tó kú yìí what is the protest a ní ìjọba lórílẹ̀‐èdè Nàìjíríà ọ̀gá jagunjagun sick wọ́n gbé travel ó dẹ̀ kú ṣé ti rí pé ilẹ̀ Nàìjíríà have collapsed what do you want in Nigeria anymore mélòó lèmi tí mi ò lẹ́bí bí tí mi lára tí mi ní físà tí wọ́n lè fi sá kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà tó jẹ́ pé abúlé wa ni mo lè sá lọ níbi tí Boko Haram àti tún náwó mú mi níbi tí àwọn lukawasi tí ó ti gbá ẹ mú Lukawas is not only one place they are scatter in Nigeria but they have information they are gathered together every blessed day. Wọ́n wà nílẹ̀ Yorùbá, wọ́n wà nílẹ̀ Igbo, wọ́n wà nílẹ̀ Hausa, they are all over Nigeria. How do you want to dictate them? They are communicate with phone. Ṣé àwọn INCI àbí NCCI ṣé wọ́n fẹ́ sọ pé wọn ò gbọ́ conversation wọn? Àbí kì í ṣe data tá ń lò Nàìjíríà ni wọ́n ń lò tán fi ń communicate ara wọn? Mo ń fi ẹ́ sínú ìrántí nígbà tí bomb blast tó ṣẹlẹ̀ lóṣòdì. Àwẹ̀ ẹ mọye a lot of people that are dying on that time. Ta ló ṣe governor Lagos State nígbà náà? Do you remember? This lady, what is her name? Ọmọtìlóyè àbí Ọmọtìkíní kan tí wọ́n pàdánù tó jẹ́ pé jagunjagun ni wọ́n. Ẹ̀sà bó o bá rí opportunity ìránṣẹ́ Ọlọ́run alààyè God bless you ìyá Ṣílò ẹ̀rọ àánú gbà o ìpè yóò ní ìdí rádaràdà God bless you. Ṣí ọ̀rọ̀ ìfọ́ ọmọ ẹlòmíì ṣó ti ṣí ẹ̀ gbé lọ sí WordPass yẹn gbé lọ sórí YouTube ẹ̀ lọ wo àwọn fámìlì yẹn olùdámájẹ̀mọ̀ fún wọn. Kì í ṣe pé kó o máa sọ pé I love you nìkan jà fún àwọn ìran ẹ̀. Bẹ́ẹ̀ni wòlíì bí ọdún ọmọ fún mi bá lè bọ́ síta tí mò ń sọ fún pé Lágbájá fẹ́ràn àwọn ará ìlú ẹ̀ lóòótọ́ ọ̀pọ̀ èèyàn rí bí ọ̀dàlẹ̀. Àwọn wòlíì kan wọn jáde wọn á máa sọ pé iṣẹ́ wọn lójú wọn irọ́ ni. Bámi Matthew Joseph Ekales sá. Mo ń sọ fún ẹ category pé Gani Olukman God bless you. Pé ẹ ti lost nǹkan kan. Àwọn kan wà nínú gúrùpù mi
àjọ máa ń gbàdúrà. Mo máa ń sọ ọ̀rọ̀ kan fún wọn always pé àṣẹ kan wà lọ́wọ́ àwọn èèyàn kan láì jẹ́ pé bá dẹ̀ sọ fún wọn ìtọ́ fẹ́ ṣe, it cannot be possible. Báwo ni Tinubu ṣe fẹ́ rìn? Mami, kò yé mi. Àyàfi kó ṣe tiwọn báyìí. Torí pé igi lẹ́yìn ọgbà rẹ̀, ojú ẹ̀ tó fi ń ríran, òun láyé ti tìgì bọ̀ yẹn. Ojú ẹ̀ tó fi ń ríran, ọdẹ orí ẹ̀, ojú alákàn tó fi ń ṣọ́rí, òun náà ti fọ́ yẹn. Ṣé Gbajà? Oh, sweet. Gbàjàmí àmìlà, sweet. Wọ́n máa la, ẹ mọ sweet onígi, wọ́n máa la báyìí. I'm telling you the truth. It's only God can save us. Ẹ̀yin ọba, ṣe bá ń sọ fún yẹn lẹ́ẹ̀ni gbọ́. Mo sọ fún yín. Thank God pé ẹ lọ bí ìpàdé yẹn. Ṣùgbọ́n àwọn kan sì tún lọ bẹ̀. Ẹ lọ ka ìwé Joshua orí 10. Kẹ́ wo ohun tí Ọlọ́run fi àwọn ọba ṣe ń bẹ̀. Ìwé Joshua orí 10. Kẹ́ wo tí Joshua ṣe fún àwọn ọba ń bẹ̀. Wòlíì ni a máa bẹ Ọlọ́run tì yín. Bẹ́ẹ̀ bá lẹ́ ò ní gbọ́. Torí pé ẹ jẹ́ ìkà. Gbogbo yín ta ló gbàdúrà fún Lágbájá nínú gbogbo ẹ̀yin ọba tẹ́wà yìí tó jẹ́ pé owó lẹ̀ ń wá káàkiri. Ìgbà tá ń pa àwọn ọba lẹ́kìtì, ẹ mọye sójà tí Lágbájá ọ̀dà sékìtì. Ẹ wo ayé Buhari nígbà náà, ẹ wo bí Fúlàní ṣe ń pa wá, sójà mélòó ló ní kan kó wá. Ṣebí lára ọ̀gá sójà gbà náà ló kó sójà tó fẹ́ lọ pa Sunday Ìgbòho mọ́lé. Láàárín ọdún kan tó débẹ̀ yìí, ẹni mélòó láti July 2023, ẹni mélòó ni Lágbájá ló ká mọ́lé. Ṣùgbọ́n àkókò wá fún rèé, ẹ̀yin ọba, àkókò tó yẹ kẹ́ ẹ jó ìpàdé àpérò rèé. Kẹ́ ẹ wá bára yín sọ̀rọ̀ pé wọ́n ń pa wá lóòótọ́. Bí ò bá rí bẹ́ẹ̀, ẹ ní mà pọ́n ń pa wá lóòótọ́. Ẹ jẹ́ kí United Kingdom mọ̀ pé wọ́n ń pa wá báyìí. Let's England, àbí what do you call it, that prime minister, let him come and investigate. Kí ló pa Lagbaja Tarud, the late chief of army staff of Nigeria? Ó ti di late báyìí. Let them come out. Ẹ̀yin ọba, which one out of you come out and say something pertaining death of Lagbaja? Mo wo gbogbo ọmọ Yorùbá tó ń sọ̀rọ̀ pátápátá, Mùsùlùmí ní Kristẹni. Àwọn pásítọ̀ mélòó ló sọ? If not so, ẹ mọye ní last year 2023, 2022, ẹ mọ bọ́n ṣe kó àwọn ará ṣọ́ọ̀ṣì tó.
all of you now be coming out to Nigeria. Great loss to Nigeria. Great loss to Nigeria. It's not Nigeria. Great loss to Yoruba. Because àwọn tán gbà wá lẹ̀ nìyẹn. Àwọn ni ò tí ì jẹ́ kí làwọn lókùkú wá sí kan wá ṣe kí ni kan wá operate. Mo sọ ní last week in Nigeria. Let me tell you what is going on. Everybody was shouting today, praying, let's have Yoruba nation. But all these local coas people, they are planning even against Yoruba people. They want to destroy the resources that Yoruba have before they will say that, okay, let's go and share. Who can be stopping them is Lagbaja. Former president bó ti ṣàìtàn tó bẹ́ẹ̀ ti pariwo tó pé wọ́n change ẹ̀ ẹlòmíì ní Buhari kọ́ wọ́n ṣèjọba yẹn tán wọn ò mà pa ọ̀gá sójà. Nobody attempts láti set a coup. Because people are telling you pé Tinubu kan ọmọ kékèké sínú ilé pé kán arrest wọn kán kó wọn pamọ́. That is why you are saying ètò ń pariwo nìyẹn. Ẹ sọ fún ìjọba United Kingdom ọba United Kingdom pé ẹ béèrè lọ́wọ́ Nigeria government, let them go and investigate a doctor to treat Lagbaja. You know, I say mo sọ ti Ladoja, because what do you call that this man? Ladoja, because what do you call it? The former governor tó kú kí Makinde ó tó bọ́ síbẹ̀. Ajumabi, former governor Ajumabi of Oyo State. I said about Akeredolu too. You know, I won't say àwọn ọ̀rọ̀ tí ò ní túmọ̀. Ọjọ́ mélòó ni Lagbaja fi ṣàìsàn tó jẹ́ pé ó dẹ̀ bọ́ síkú. Tinubu, I know you are watching this program. Remi, I know you are watching this program. Ẹ̀yin lẹ wọ aṣọ ikú lọ́jọ́ yẹn tẹ́ dress fún Lagbaja, but you cannot protect him. But he's protecting you and your husband and your family. Torí Tinubu náà ṣe pa Lagbaja. Mo sọ mo ní ọ̀rọ̀ yìí ó máa bí tó àtà. Are you understand what I'm saying? It's not because one will become a chief of army staff. Because it's not allowed them to attacking Tinubus. Ẹ káàbọ̀ sórí ètò mọ́mì mi lára ọmọ Ọlọ́run. Ẹ káàbọ̀ o. Lóòótọ́ ọmọ ẹ̀ ò lè jìyà, aya rẹ̀ ò lè jẹ̀yà, ṣùgbọ́n àwọn òbí ẹ̀ kọ́ ó ní ẹ máa fọ́ jígí ọwọ́ mi o, torí tó bá fọ́ àjọ̀dún wá kalẹ̀, torí ọ̀pọ̀ ènìyàn ni wọ́n ń jẹ làkàtà mi. Ọ̀pọ̀ ènìyàn ní Lagbaja ń bọ̀. When you have the conversation tí àbúrò bàbá ẹ̀ báyẹ̀ ẹ̀gbọ́n bàbá ẹ̀ dẹ́ni, àbúrò bàbá ẹ̀ tó sọ ó lóun ló ṣe omi sí tí mò ń mu yìí, ó dẹ̀ tún ṣe omi sí ìlú yẹn káàkiri. Ọ̀fọ̀ ló ṣẹ̀wọ̀n níbẹ̀ yẹn l'Ọ̀ṣun state. Ọ̀ọ̀ni of Ifẹ̀, Ògo Ọ̀ṣun. You always said it. Àwa lògo ilẹ̀ Yorùbá,
ilẹ̀ Ifẹ̀ ní àkọ́kọ́ ṣe ọgbà Édẹ́nì àti ìgbà Édẹ́nì sí lára àwọn ọmọ ológo bẹ̀ náà ń pàjẹ́ lójú ẹ̀. bọ́n ti pa Bọ́lá Ìgèrè nígbà náà. bọ́n ti pa Adélékè ẹ̀gbọ́n Adélékè àgbà nìyẹn. ẹ̀yin ọmọ Ọ̀ṣun kan náà dẹ̀ ni. Tinubu is from Ọ̀ṣun state. ọmọ Ọ̀ṣun lẹ fi ń rarí. Why Ọ̀ṣun always? Ọlọ́run á dá o. ẹ̀yin tẹ́ ṣe kàyí. The president continue, but somebody's life end. Ìwọ tó ń gbọ́ mi, ayé rẹ ò ní pín. Mo fẹ́ jíṣẹ́ sí ìlú Òbòkun. ẹ̀yin afọbajẹ. ẹ fi olóòótọ́ jọba. I will declare to you today. Mo kí gbogbo wa lẹ́ẹ̀kan sí kò sí nǹkan méjì tí mo fi mú fídíò yìí wá. Mo kàn fẹ́ kí gbogbo ọmọ kóòtù òjíire, mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká jọ mọ̀ wípé bá a bá kúrò